Ó mà ṣe o, ọmọ omijé ojú mi ọkùnrin ó mà ti sọ̀rọ̀ jáde báyìí. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé olóògbé Bùnmi Akínàánú ó fi ọmọ méjì sílẹ̀ kó tó di wípé òkè ayé wípé ó má dìgbà ó ṣe. Ọmọ ọ̀hún ti wá sọ̀rọ̀ sókè báyìí o, ìyẹn tí í ṣe ọkùnrin náà ọmọ méjèèjì Bobby Williams Adéoyè. Ó ní ìdí rèé tí kò fi ya òun lẹ́nu wípé ìyá òun ti jáde láyé àti wípé ohun tó ṣẹlẹ̀ níbi ìsìnkú ìyá òun, ọmọkùnrin yìí ti sọ ìdí tí kò fi ṣe pàtàkì lójú òun, gẹ́gẹ́ bí ti Bobby Williams Adéoyè tó jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ méjì tí olóògbé fi ilẹ̀. Òun ló ṣàlàyé pé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àsìkò tí ìyá òun dolóògbé yìí, ó ní kò sí kankan nù ẹ̀ tó ṣòun kàyéfì, bẹ́ẹ̀ kò sí kankan nù ẹ̀ tó bà òun lẹ́rù torí wípé òun rántí dáadáa wípé ìyá àwọn Bùnmi Akínàánú olóògbé omijé ojú mi ó máa ń sọ ọ̀rọ̀ fáwọn ní àsìkò tó ṣì wà ní ilé ayé, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó dẹ̀ máa ń sọ rèé ọ̀rọ̀ wípé èèyàn fẹ́ jáde láyé, èèyàn fẹ́ ṣaláìsí, èèyàn fẹ́ dolóògbé ni. Ó wá ní wípé ìyá òun jẹ́ abiyamọ tòótọ́, ẹni tó rẹwà tó sì ní ìfẹ́ àwọn ọmọ rẹ̀ dénúdénú. Ó ní lóòótọ́ wípé ó jẹ́ akíkanjú obìnrin nítorí pé gbogbo ohun tó bá ti rí wípé òun ń ṣe báyìí, òun ló máa ń rí dájú wípé òun wà ní ìpele àkọ́kọ́ ní ohun gbogbo. Ọmọkùnrin yìí ìyẹn Bobby, ó ní àlàyé tí ìyá òun ṣe fún òun gbẹ̀rẹ̀ yìí wà láyé yìí kí gbogbo ìgbà ló máa fi ń dún lórí òun wípé tí òun bá padà dé láti ilé ìwé gan nígbà náà, ó ní kódà ìyá ìyá tiẹ̀ máa pe òun, á máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní àsìkò tóun ò sí nílé fóun, irú gbogbo ohun tó bá ṣẹlẹ̀ pátá òun nìyá òun máa ń bù òun gbọ́ tí kì í sì jẹ́ kí etí òun kó di sí ohunkóhun. Ìdí rèé tí òun fi mọ̀ wípé ìyá òun ló jẹ́ ìkànnú àwọn abiyamọ tòótọ́ tí ó wà ní gbogbo àgbáńlá ayé o. Ó wá nígbà tí òun gbọ́ wípé ìyá òun ti jáde láyé, ó ti jẹ́ Ọlọ́run nípè, ó ní kò tiẹ̀ fi bẹ́ẹ̀ ya òun lẹ́nu púpọ̀, ṣùgbọ́n nǹkan tí ó kàn jẹ́ kí ó ba òun lára jẹ́ ni wípé gbogbo ìgbà òun nìyá òun máa ń sọ wípé kí gbogbo wa kí a gbìyànjú kárí wípé à ń gbìyànjú láti máa palẹ̀ mọ́ torí pé ìgbà kó wu ọlọ́jọ́ báyìí òun mà ní ọlọ́jọ́ lè dé. Ó ní ìyá òun jẹ́ ẹni tó jẹ́ pé òun náà ló máa ń pa àwọn lẹ́rìn jù ní gbogbo ìgbà táwọn bá ti wà nínú ilé, òun ló máa ń gbìyànjú pé gbogbo àwọn tó wà láyìíká gbogbo wọn wà láàáfíà, kò sì sí ẹnikẹ́ni tí bóyá ọkàn rẹ̀ pòrúurú àbí ìdààmú bá. Ó ní lóòótọ́ òun mọ̀ pé ìyá òun ti kú o, kí Ọlọ́run kó bá wọn dá àwọn kọlọ́run kó dá àwọn táwọn wà láyé sí, kó sì bá wọn fi orí ẹ̀ṣẹ̀ yá àwọn jìn ìyẹn ní ọ̀nà ọ̀run. Ó ní pé òun nífẹ̀ẹ́ ìyá tó bí àwọn lọ́mọ ju ohunkóhun lọ ní gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé yìí. Bẹ́ẹ̀ ni àwọn kan tí wọ́n ti fi àwílé wọn ìyẹn comment section tí wọ́n ti fi síta. Ẹnìkan ní Abisola F. Ajani lòun, ó ní ǹjẹ́ a lè tẹ̀síwájú báyìí ká fi àwọn ọmọ ìlọ́run sílẹ̀ kí wọ́n máa ṣe ayé wọn nìṣó. Bẹ́ẹ̀ nìkan ti dáná pé kì í síbi tí wọ́n fẹ́ fi àwọn ọmọ ọ̀hún lẹ̀ sí torí wípé ìyá wọn tó lè bójútó wọn ò sí mọ́, lẹ́yìn kí àwọn tí wọ́n wà láyé kí wọ́n máa tọ ipasẹ̀ àwọn ọmọ náà kó máa tọ́ wọn wípé ẹ rìn báyìí, ẹ gbà báyìí kí ẹ má bàa ṣe ẹsẹ̀ gbé. Bákan náà ni àwọn èèyàn ń fi àdúrà wọn ránṣẹ́ sí Bùnmi Akínàánú omijé ojú mi pé nǹkan tí ìbáwò kó ṣẹlẹ̀ tàbí ìwà ìbàjẹ́ tí ìbáwò kó ti wù sẹ́yìn, kí Ọlọ́run kó dáríjìn kí ó sì fi ayé kí ó fi dè àwọn ọmọ rẹ̀ lọ́rùn. Ẹ wò ó pọ̀ ńbẹ̀ o, ṣùgbọ́n ìwọ̀n bàtà ní ká sáré mú wá fún yín nìyẹn wípé ọmọ omijé ojú mi olóògbé Bùnmi Akínàánú ó ti sọ̀rọ̀ sókè o nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àsìkò tí wọ́n ṣe ìsìnkú ìyá wọn tó jẹ́ omijé ojú mi. Kò ní jù báyìí lọ. The grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o, máa gbọ́ má yí kúrò níbẹ̀ o. Ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́, ètò tó fa kọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́ níléeṣẹ́ Owutu FM, the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM. Má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹn ṣàlẹ́ náà ní. FM. Owutu FM. Ètò tó gbójú owó. Ní gbogbo Nàìjíríà. Ní gbogbo Nàìjíríà. Owutu FM. Ètò tó gbójú owó. Owutu ni ẹ máa gbọ́.
YouTube channel, Owutu FM Lagos. Bye.